Kenny Victor. It's good to see you. It's good to have you around. Ìwọ lolúwa mi o, alábò tó ń ṣàbò fún mi. Ó kì í parọ́ láyé o, gbogbo ọ̀rọ̀ tó bá sọ òtítọ́ ni. Ìgbà tó sọ pé ó máa pa Sódómù àti Gòmórà run nígbà ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣẹ̀ kò dẹ̀ parun bẹ́ẹ̀. Ìgbà tó lóò fẹ́ payé rẹ pẹ̀lú omi, ṣebí wọ ló ṣe yẹn náà. Ó lóò fẹ́ dá ènìyàn láwòrán ara rẹ̀, ó ṣe yẹn náà Ọlọ́run májẹ̀mú. Ìyẹn la ṣe máa ń sọ wípé àsọ̀rọ̀ má tà sí àsọ̀rọ̀ má yẹ, Ọlọ́run májẹ̀mú o. Ìwọ lọ́lọ́run mi, àtọ́ bàbá má pẹ́ nìkan ní bàbá ọ̀rọ̀ gbódò gàn yìí. Ìwọ máa ní o, àtọ́ bàbá má pẹ́ nìkan ní bàbá. Wà máa já agbára fún mi nígbà táyé bá sọ fún rẹ̀ mí Ọlọ́run. Èṣù máa ń gbógun ṣùgbọ́n ìwọ ló ń ba ìmọ̀ wọn jẹ́, Ọlọ́run májẹ̀mú o. Àyà bó ti ṣe Ọlọ́run májẹ̀mú o, ó sì ṣe mí ní kàyéfì ọkọ mi. You will be my strength when I am weak, my God, oh. You will be my joy. Wàá jẹ́ ayọ̀ mi Ọlọ́run májẹ̀mú, my God. Ìwọ lọ́lọ́run mi, ìwọ ni ọ̀rọ̀ lábẹ́ ọ̀ àṣì láyà àti lọ́run. Ìwọ lọ́lọ́run mi, Ọlọ́run mi, ìwọ ni. Ẹgbọ́ wọn ní sọ máa sọ̀rọ̀ kó sọ pé òun sọ bẹ́ẹ̀ mọ́, àsọ̀rọ̀ máyẹ̀. Ṣó máa sọ̀rọ̀ ó sọ pé kò sírú ẹ̀ mọ́, Ọlọ́run mi. Ìwọ máa ní o, ìwọ lọ́lọ́run mi. Ìwọ lọ́lọ́run, Ọlọ́run, Ọlọ́run mi. Bàbá mi, ìwọ lọ́lọ́run mi. Ìwọ lọ́lọ́run mi. Ìwọ lágbára mi o. Agbára mi. Jésù ìwọ lágbára mi. Bàbá mi, ìwọ ni ìmọ́lẹ̀ mi. Ìwọ lọ́lọ́run mi. Ìwọ lọ́lọ́run mi. Ìwọ lọ́lọ́run mi. Ìwọ ni ìmọ́lẹ̀ mi o. Ìwọ lọ́lọ́run mi. Yóò máa sọ̀rọ̀ kó lóko jẹ́ o. Ọmọ èèyàn ló máa ń ṣerú ẹ̀ o. Yóò máa sọ̀rọ̀ o kó sọ pé ọ̀sán bẹ́ẹ̀ mọ́ Ọlọ́run mi. Lóòlóòlò ẹ lè sọ̀rọ̀ ká sọ pé kóró gbá lẹ́nu yín. Ọlọ́run májẹ̀mú, ìwọ lágbára mi. Lórí sọ̀rọ̀ òkòlókò jẹ́ ìwọ lọ́lọ́run mi. Ìwọ lágbára mi, ìwọ lọ́lọ́run mi. Ìwọ lọ́lọ́run mi. Adé orí mi ò Jésù, ológo àjímọ́ròrò. Ìwọ ládé orí mi ò Jésù, Ọlọ́run àwọn ọmọ ogun. Àní ìwọ ládé orí mi ò Jésù, Ọlọ́run àwọn bàbá wa.
Àníwọ̀ládé orí mi ò Jésù ẹni títẹ̀ rẹ̀ kì í ṣí. Ìwọ̀ládé orí mi ò Jésù ẹni títẹ̀ rẹ̀ kì í ṣá. Adé orí mi ò Jésù Ọlọ́run tá lè bárọ̀ lẹ́nu rẹ̀ o. Ìwọ lágbára mi, ìwọ lọ́lọ́run mi, ìwọ lọ́lọ́run mi. Báyà bá máa jẹ́ ayé Elédùmarè o, ìwọ lọ́lọ́run mi. Báyà ò bá ní jẹ́ ayé mọ́, ìwọ lọ́lọ́run mi. You will be my strength when I am weak, oh. You are my God. You will be my joy when I am sad. Oh, you are my God. You are my jagbara mi. Nígbà tó bá rẹ̀ mí ọkọ mi. Wàá máa jẹ́ okun fún mi. Nígbà tó bá ń sú mi jọ̀ọ́ Ọlọ́run. You will comfort me when I am down, oh my God. You will stand by me as a pillar of cloud by day, oh my God. You will stand by me as a pillar of fire by night, my God. Ọba tó ṣe mí ní ìmọ́lẹ̀ àyà. Ọba tó fún mi lẹ́bùn mi o. Má jẹ́ káyé pa ìmọ́lẹ̀ Ọlọ́run BBO. Ìrírí kó má pa mọ́lẹ̀ mi. Ọba tó ṣe mí ní ìmọ́lẹ̀, ìmọ́lẹ̀ mi ò ní kú. Ó ti tàn kárí ayé, kò ní wálẹ̀ láyé. Ẹ̀mí inú àwọn wòlíì yóò máa ṣàtọ̀nà mi lọ bẹ́ẹ̀ ni. Yóò máa fún mi lẹ́mí gígùn àtàlàfíà tí màá fi lè ògo mi. Jésù. Ọba tó ṣe mí ní ìmọ́lẹ̀, ṣe bóun máa ní ó fún mi lẹ́bùn mi o. Alámọ̀ tó mọnú ìgbín ní karahun Elédùmarè. Ọba tó gbé mi débi, ìbàrẹ̀ ni mo ṣe, má máa jẹ́ kí ìmọ́lẹ̀ mi kú. Má jẹ́ káyé pa ìmọ́lẹ̀ Ọlọ́run bàbá mi BBO. Ìrírí kó má ṣe pa ìmọ́lẹ̀ mi. Ìrírí kó má pa Ọlọ́run máa jẹ̀ mọ́. ìrírí kó má pa ìmọ́lẹ̀ mi o. Ìrírí kó má pa ìmọ́lẹ̀ mi. Ìrírí kó má pa ìmọ́lẹ̀ mi o. Ọlọ́run máa jẹ̀ mọ́. Ìrírí kó má pa ìmọ́lẹ̀ mi o. Ìlàkọjá kó má pa ìmọ́lẹ̀ mi o. Ìlàkọjá kó má pa ìmọ́lẹ̀ mi. Ìrírí kó má pa ìmọ́lẹ̀ mi o. Ìrírí kó má pa ìmọ́lẹ̀ mi. Ìlàkọjá kó má pa ìmọ́lẹ̀ mi o. Àbàdo ṣe lélẹ̀ dáadáa. Ìrírí kó má pa ìmọ́lẹ̀ mi o. Ìwọ máa ní. Ìlàkọjá kó má pa ìmọ́lẹ̀ Ìlàkọjá mi o. kó má pa ìmọ́lẹ̀ mi. Ìrírí kó má pa Ìrírí kó má ṣe pa ìmọ́lẹ̀ mi. This man is blessed though. I tell you for free. And the hand of God is mighty upon him. The hand of God is mighty upon him. If you play me your wrong, ìwọ ni ọ̀rọ̀ Ọlọ́run ìwọ. Olóògbé ọ̀rọ̀ rẹ̀ ga ju orúkọ rẹ̀ lọ. Ajẹ́pọ̀ ọ̀rọ̀ tó bá sọ, ó sọra rẹ̀ ni. Ọ̀rọ̀ bí ọ̀rọ̀, ó lóyún ọ̀rọ̀. Ọ̀rọ̀ la sọ sínú Màríà. Ó lóyún ọ̀rọ̀, ó bí ọ̀rọ̀. Ìwọ ni ọ̀rọ̀. Kábíyèsí o ọkọ mi.
ọ̀rọ̀ ló sọ tí omi tí ayé fi níyàn gbẹ́lẹ̀. Yes, sir. Àyà ọ̀rọ̀ ló sọ sí òkú ọjọ́ mẹ́rin tó ti rùn. Bẹ́ẹ̀ni, sir. Ọ̀rọ̀ ló sọ sí tó fi jí dìde. Ọ̀rọ̀ ló sọ sí obìnrin onísun ẹ̀jẹ̀ tí sun ẹ̀jẹ̀ rẹ̀ tó gbẹ. Ọlọ́run máa jẹ̀mú o, ìwọ ni ọ̀rọ̀. Ó ní látètè kọ́ ṣe ni ọ̀rọ̀ ti wà, ọ̀rọ̀ wà pẹ̀lú Ọlọ́run. Ọlọ́run elédùn ọmọ ààrẹ sí ní ọ̀rọ̀ náà, ọ̀rọ̀ tí ò lè tán. Ọ̀rọ̀ ló rọ̀ wá tá a fi jẹ́ èèyàn. Ọlọ́run mi. Ẹ gbọ́, bàbá ti ń gbébì kan kó tó dá ọ̀run. Ọ̀rọ̀ bàbá ti ń gbébì kan kó tó dá ayé àtọ̀run. Ayé rí jújù, ayé ṣófo, Ọlọ́run máa jẹ̀mú o. Ó sọ pé kí ìmọ́lẹ̀ ó wà, ṣèbọ̀rọ̀ ló sọ sí tí ìmọ́lẹ̀ fi wà. Ẹ gbọ́, ṣe bí ọ̀rọ̀ ló fi pa ayé rẹ́, tó fi òjò pa ayé rẹ́ nígbà ayé Nóà. Ṣe bí ọ̀rọ̀ ló sọ tó fi fẹ́ dá ènìyàn Ádámù àti Éfà sínú ọgbà Édẹ́nì. Ó ní kí wọ́n máa jẹ́ ènìyàn. Ádámù fún gbogbo ẹranko lórúkọ. Ọlọ́run ní kó sọ wọ́n lórúkọ. Òun ló ní kéwúrẹ́ kó máa jẹ́ ewúrẹ́, kágùntàn kó máa jágùntàn, kádìyẹ kó máa jádìyẹ. Ọ̀rọ̀ náà ni. Àyà ìwọ máa ní ọ̀rọ̀ tó ń gbénu mi, ọ̀rọ̀ tí ò lè tán láéláé. Ìwọ ní ọ̀rọ̀ Ọlọ́run mi, ìwọ ní ọ̀rọ̀. Tá a máa jíṣẹ́ fún Màríà tó rójú rere. Ọlọ́run mi kìkà kan ló sọ. Ìgbà tá a máa jíṣẹ́ fún Màríà tó rójú rere. Ọlọ́run mi ọ̀rọ̀ kan ló sọ. Bàtà máa jíṣẹ́ fún Màríà ojú rere. Ọlọ́run mi ṣebí ọ̀rọ̀ ló rán jáde. Bàtà máa jíṣẹ́ fún Màríà ojú rere. Ọlọ́run mi kìkì ọ̀kan ló sọ. Sórí èmi náà ó àtàwọn tó ń gbọ́ mi. Rán ọ̀rọ̀ ìgbédìde ọkàn mi. Rán ọ̀rọ̀ ojú rere. Ọlọ́run mi rán ọ̀rọ̀ jáde. Sórí ìkànnì Victor ó rán ọ̀rọ̀ jáde. Jáde ànígbà tá a máa jíṣẹ́ fún Màríà orójú rere. Ọlọ́run mi kìkì ọ̀rọ̀ kan ló rán jáde. Á jẹ́ pé ọ̀rọ̀ ẹ̀kan ti tó ọ̀rọ̀ ẹ̀kan jáde sórí mi sórí wa lónìí o. Ọ̀rọ̀ ìgbédìde, ọ̀rọ̀ àánú àti ọ̀rọ̀ ojú rere. Kí ni ayé lè rọ̀ wá lọ́rùn ju báyìí lọ́kàn mi. Rán ojú rere jáde o. Ọlọ́run mi sọ̀rọ̀ kan. Ìwọ ni ọ̀rọ̀ Ọlọ́run, ìwọ ni ìwọ ni ọ̀rọ̀ Ọlọ́run mi. Bàbá mi, mo rọrùn jáde, mo rọrùn jáde. Ooh.
Sound of God. Release the sound. Kenny Victor, God bless you, my brother. This guy is very anointed, and I know it. I mean, you can tell also that the hand of God is mighty upon him. I pray that from henceforth, it's a new season for you, in the name of Jesus, and so shall it be. And if you watch this session and it blesses you, I know that many of you, the hand of God will compel you to reach out to him, invite him, to be a blessing. And some people, the hand of God will compel you to bless him. Please do not hesitate. Don't hold back. Thank you for watching. God bless you.